ń gbà yìí. Okay. So another one. Excuse me. You met me here now. As you can see, she's attending to me. I'm going to salam ko jamusalasi o. In ba ti ni wa bi o, in ta si ngba ti mo de bi o. Keto ko si wedding gala ro Monday. Auntie Afusa, you calm down. Imo ro si mi. In kanju ni e le understand. Mo ní appointment very early. Ẹni pé kí ma fi dán lo ntan ìjọ mo mi bọ̀. Ẹ wo ṣé ti bá mi ṣe yẹn tán. Iye ni ti fẹ́ ṣe tán. So ẹ má so bá mi send 100k sí account yìí. Apu ti mọ̀ tẹ́lẹ̀. She what? Àwọn olówó tí sílẹ̀kùn fólè. Ẹ̀yin nu Ọlọ́run nu. Network mo ní rọrùn o. Wọ́n dá mi gbèsè o. Ẹ jọ̀ọ́, kede ti bá mi ṣe 400k sí another account yìí. Thank you. Bóyá kede gbé POS now. Ṣé ní kede gbé POS kó la gbó fún wa. Ká mọ́ rí yín lò mọ́. Please don't insult me. Kini? Tí má insult rẹ kí ló ṣe? You dare not try to insult me. Kí mi èjì dẹ̀ ní sùúrù fúnra yín ló sì pé o. Àwọn olówó ọdún kan. Ṣé bá dìyẹ yín? Ṣé gbọ́dọ̀ dowó kan ní mọ́ ń jẹ. She what? Sáwa mọ̀ pé attend ni. Mi rí ẹ blame. Okay. The more you see ni, the less you know. Mo sọ bẹ́ẹ̀. Àwọn ọmọ ìyá àgbà lókè àró. Gbàmúgbàmú jìgìjìgì. Nuisance ni ẹ. She what? And I don't think I have time for a riffraff like you. Oh, any time. Ṣé báwọn ló fà. Tán gbé mi lé ọ lọ́wọ́. Àwọn méjì ni ó sì kú. Nígbà táwọn ẹlẹ́sẹ̀ ṣoṣo tán bá kó sí wọn lọ tán. Àwọn amúrasùn. Auntie Afusa, ọ̀rọ̀ yẹn mi pọ̀ jù. Ní sùúrù. Ìmọ̀ ṣe bí yẹn ní sọ̀rọ̀ ní sùúrù. Ẹ wo jẹ́ fún mi ní ATM card mi. Actually, mo fẹ́ transfer another 800k tẹ́lẹ̀ ni. But mi rò pé bí I'm continue with this thing. Send me this thing. Orí ẹ bàjẹ́ lọ́rùn ẹ. Orí ẹ fọ́ dànù. Auntie Afusa, enjoy calm down fún mi ní sùúrù. A kò sì mọ ọdún wọn tẹ́lẹ̀. Àwọn one night stand. Kó tó wọ sọ̀rùn igbó òtútù. Orí ìdí gan lébè. Àwa ṣiṣẹ́ fowó wa ni. A ṣiṣẹ́ fowó wa ni. Owó tí ru wa ìbáná. A ṣiṣẹ́ fún ni. Àwo tẹ́ndì. Kí la tẹ́ndì fún? Orí bí ambassador polybag. Amúrasùn. Auntie Afusa. Àǹtí kí mi bá wí ti lọ. Ìmúkàdí ni wá. Ká sì mi gbogbo ẹjọ́. Ẹ̀yin náà gbà lọ́wọ́ mi jàre. Ẹ̀yin náà lè fàṣẹ káwọn kan mọ́ insult mi. Kébà sí pé customer is always right. Mo mọ̀ sí kó yẹ kí mi fún yín. Èló ni ayọ̀? Ẹ bá mi jẹ́ 100 naira. Ayé mi tèmi. Mo dáná. Ilé owó mi. Àǹtí ìdúró. Àǹtí. Kí ni sáwọn méjèèjì? Ṣé kí wàá sọ̀wọ́?